Adá ọmọ dádì Mercy Aigbe ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló ṣe kọ́lé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ sì ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú ọ̀tọ̀ ní tọ́lú tọ̀lú ọ̀tọ̀ tún ní tọ́ ìwò. Ẹ wò ó, tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá àgbéléwò tó jẹ́ ti Yorùbá lásìkò yìí tó dùn dáadáa tí gbọ́ngbọ́n tún kàn sí. A lè kóyan fíìmù Adá ọmọ dádì tí Mercy Aigbe tó ṣe. Lóòótọ́ ni pé Mercy Aigbe ti ń ṣe fíìmù ọjọ́ ti pẹ́, àmọ́ ti Adá ọmọ dádì yìí àrà ọ̀tọ̀ ni, nítorí pé gbogbo àwọn kámẹ́rà, editing, storyline inú fíìmù yìí ọ̀tọ̀ọ̀tọ̀ gbáà ni, àrà ọ̀tọ̀ ló sì bá dé. Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ̀yin ṣàkàntẹ̀ subscribe button kẹ́ẹ̀dẹ̀ on notification bell yín ló bá tán. Ẹ wò ó kọjá gbọ́ yìí sọ yìí àtàtàǹtò gbogbo fíìmù tá a bá ti recommend fún yín legit ni. Bó ṣe jẹ́ pé pọ̀pọ̀ ṣinṣin ọdún ti ń lọ lọ́tún àtòsì, tẹ́yin bá wá fẹ́ wo fíìmù Yorùbá tó dùn dáadáa pẹ̀lú olólùfẹ́ yín, ẹ mú olólùfẹ́ yín dání. Ìwọ tó o bá ti níyàwó, ìwọ àti ìyàwó ẹ kẹjọ lọ gbádùn fíìmù Adá ọmọ dádì yìí. Ìwọ tó o bá dẹ̀ tí níyàwó náà, mú olólùfẹ́ rẹ dání, nítorí pé ọgbọ́n ó sodo sínú fíìmù yìí púpọ̀ púpọ̀. Ẹ ti máa rí, ẹ ti máa gbọ́ wípé Dan Kazeem tó jẹ́ ọkọ Mercy Aigbe ó ti ṣe ìpolówó Adá ọmọ dádì yìí lóríṣiríṣi lára ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn èèyàn tí wọ́n ń kan sára sí wípé èyí pọ̀ o. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ on notification bell yín sórí ìkànnì yìí fún ẹ̀yin returning subscribers wa. Ẹ ṣé àdúpẹ́, ẹ ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Ókè, Kọ́níyà Fíjì ni fíìmù yìí. Tẹ́ ẹ bá wo fíìmù Adá ọmọ dádì yìí, ẹ máa gbé òṣù bàràbàǹdẹ̀ fún Mercy Aigbe pẹ̀lú iṣẹ́ ọpọlọ ńlá tó ṣe àti professional touch tí wọ́n fi sínú fíìmù Adá ọmọ dádì yìí. Tẹ́ ẹ bá dẹ̀ wò ó, mo fi dá yín lójú pé ẹ ò sọ́wọ́ nù rárá.